Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Tábìlì àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétí ìgbọ̀yìn láti kò lè Jigbe alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Ṣáájú ẹgbẹ́ púpọ̀ tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìwádìí lórí òkú kan tí kò ní orí tí wọ́n rí níwájú sẹkítẹ́rìàt ìjọba ìbílẹ̀. Wọ́n ti mú ojú ọkùnrin kan ba ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn ìfipábálò. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti dóòlà ẹni Aadota ọdún tí wọ́n jí gbé. Ọkùnrin kan tí ó gún alábàágbé rẹ̀ lé sí ṣọ́ọ̀ṣì ni wọ́n ti mójú rẹ̀ ba ilé ẹjọ́. Àwọn ọlọ́pàá ti mú àwọn afurasí ajínigbé wọ́n sì dóòlà àwọn mẹ́ta. Ní tó tẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó rẹ̀. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jigbe alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jigbe alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jigbe alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jigbe alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ ìwádìí lórí òkú kan tí kò ní orí tí wọ́n rí níwájú sẹkítẹ́rìàt ìjọba ìbílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn ti gbé ikọ̀ kan kalẹ̀ láti tanná wádìí òkú obìnrin kan tí kò ní orí tí wọ́n rí níwájú Òṣogbo local government secretariat ní Òkè Baálẹ̀ Òṣogbo ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Yẹ́misí Ọ̀pálọ́lá fìdí rírí òkú náà múlẹ̀ tí ó sì ní àwọn ẹ̀ka tó ń rí sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti palẹ̀ òkú náà mọ́. Ọ̀pálọ́lá tẹ̀síwájú pé ikọ̀ tí àwọn gbé kalẹ̀ náà ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn lórí bí òkú náà ṣe dé agbègbè ibi tí wọ́n ti rí. Wọ́n ti mú ojú ọkùnrin kan ba ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn ìfipábálò. Ilé ẹjọ́ tó wà ní Ìkẹjà Special Offences and Domestic Violence ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹjọ́ Táíwò Oyèlábí tí ó fipá bá ọmọ rẹ̀ obìnrin ní àjọṣepọ̀. Ọ̀gbẹ́ni Oyèlábí ni wọ́n fi ẹ̀sùn kan ṣoṣo kàn tí ó jẹ́ ẹ̀sùn ìfipábálò tí ó sì lòdì sí òfin ìpínlẹ̀ Èkó ti ọdún 2015. Rìpẹ́tọ̀ Bákàrè Ìyábọ̀ tó wọ ọkùnrin ọ̀hún lọ sílé ẹjọ́ ní wọ́n mú ọkùnrin náà látàrí ẹ̀sùn tí wọ́n fi tó àwọn létí pé ó ń bá ọmọ bíbí inú rẹ̀ ní àjọṣepọ̀. Gẹ́gẹ́ bí Rìpẹ́tọ̀ Ìyábọ̀ ṣe sọ, ọ̀gbẹ́ni Oyèlábí jáwọ́ pé lóòótọ́ ni ọ̀rọ̀ náà nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó tẹ̀síwájú pé Oyèlábí ló ní ọmọbìnrin méjì tí èkíní ti sá kúrò nílé nítorí pé ó ń gbìyànjú láti ṣe kò tọ́ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tí èkejì kò ríbi sá lọ. Ìyábọ̀ ní ọmọ náà ló ti lóyún oṣù 4. Onídàájọ́ Oṣòdì wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 10 oṣù keje ọdún 2024 tí ó sì ní kí àwọn agbẹjọ́rò mú àwọn ẹ̀rí wọn wá fún ìdájọ́. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti dóòlà ẹni Aadota ọdún tí wọ́n jí gbé. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue ti dóòlà ẹni Aadota ọdún kan Tai9 ní Zaki Biam ní ìjọba ìbílẹ̀ Ukun ní ìpínlẹ̀ náà. Adarí ikọ̀ Operation Zenda SP Felix Mumigu
ló sọ èyí di mímọ̀ fún àwọn oníròyìn ní Makurdi ní ọjọ́ ìṣẹ́gun Tuesday. Adarí ikọ̀ náà ní àwọn rí ọkùnrin kan tí kò mí dáadáa mọ́ ní ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá lẹ́yìn tí àwọn tó Jigbe pàtì síbẹ̀ tó sì ní wọ́n gbé ẹni náà lọ sí ilé ìwòsàn general Zaki Biam níbi tí ó ti gba ìtọ́jú. Ọkùnrin kan tí ó gún alábàágbé rẹ̀ ní sísọ́ọ̀sì ni wọ́n ti mójú rẹ̀ bá ilé-ẹjọ́. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti mójú ọkùnrin kan Mustapha Abubakar ẹni ọdún mọ́kànlélógún bá ilé-ẹjọ́ Karu Grade 1 tó kalẹ̀ sí ìlú Àbújá fún ẹ̀sùn pé ó gún alábàágbé rẹ̀ ní sísọ́ọ̀sì. Olùjẹ́jọ́ náà tó ń gbé ní àdúgbò International Market Àbújá ni ó ní òun kò jẹ̀bi ẹ̀sùn náà. Ṣáájú ni ẹni tó wọ́ lọ ilé-ẹjọ́ Ayọ̀túndé Adéyanjú sọ fún ilé-ẹjọ́ pé ọ̀gbẹ́ni Paul Yusuf ti Kúgbó International Market ló mú ẹjọ́ wá ní ọjọ́ 14 oṣù kẹta ọdún yìí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ní ọjọ́ 13 oṣù kẹta nígbà tí òun wà pẹ̀lú àwọn akẹgbẹ́ òun ní àríyànjiyàn kan bẹ́ sílẹ̀ láàrin àwọn tí ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn sí ìyọ sí ṣọ́ọ̀ṣì tí ó fi gún òun níkùn kí wọ́n tó gbé òun lọ sí ilé ìwòsàn general Asokoro ní ìlú Àbújá. Lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò, onídàájọ́ Aliu Alhassan wá ní kí wọ́n gba onídùúró rẹ̀ pẹ̀lú mílíọ̀nù kan náírà pẹ̀lú onídùúró mẹ́ta tí àwọn náà yóò san iye owó kan náà. Ó wá sún ìdájọ́ rẹ̀ sí 20 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Àwọn ọlọ́pàá ti mú àwọn afurasí ajínigbé wọ́n sì dóòlà àwọn mẹ́ta. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ti mú àwọn afurasí ajínigbé tí wọ́n sì dóòlà àwọn obìnrin mẹ́ta tí wọ́n jí gbé. Wọ́n ní àwọn ajínigbé wọ̀nyí ló ti kọ́kọ́ ń béèrè fún mílíọ̀nù 15 náírà owó ìdásílẹ̀ wọn. Àwọn wọ̀nyí ni wọ́n jí gbé ní ojú ọ̀nà wọn lọ sí ilé ìwòsàn. Àwọn afurasí náà ni ọdẹ kan rí nínú igbó kìjikìji kan ní agbègbè Ìgbódù nígbà tí ó ń ṣọdẹ lọ tí ó sì sá padà láti fi tó àwọn ọlọ́pàá létí. Gẹ́gẹ́ bí SP Edafe Bright tó jẹ́ alukoro fún wọn ṣe sọ, ó ní afurasí náà fẹsẹ̀ fẹ́ nígbà tí wọ́n rí àwọn ọlọ́pàá tí àwọn náà sì gbà yá wọn tí ọwọ́ sì bà wọ́n. Bright ní àwọn ti mú àwọn afurasí náà àti àwọn èrè tí wọ́n gbà lọ́wọ́ wọn tí àwọn sì ti taari wọn sí àjọ SCIID fún ìtẹ̀síwájú lórí ìwádìí wọn. Oníjọba yìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ́wọ̀. Káfíńrè pàdé. Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn.